ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí mà ti wá lágbára gidi gan báyìí o ọ̀rọ̀ ìjà tó wà láàrin Opitan ilẹ̀ Yorùbá pẹ̀lú Gani Adams ó mà tún ti gbọ̀nà mí yọ o ṣé ẹ rántí wípé Opitan ilẹ̀ Yorùbá ló ṣe ìpè kan fún Gani Adams wípé kì í ṣe ọmọ Yorùbá tòótọ́ ó ní bó ṣe ń fẹnu tẹ́ńbẹ́lú ìtàn ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ló ń tàbùkù olóyè Sunday Igboho tí ìyẹn ń jà fún gbogbo ìlọsíwájú gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá bẹ́ẹ̀ sì ni Gani Adams náà fún lésì wípé wọn bí dáníṣẹ́ ó ní ta ni Opitan ilẹ̀ Yorùbá níwájú òun Gani Adams ó lóun jùlọ ní gbogbo ọ̀nà ní oní tí wọ́n bá bí dá ó ní kó wá bá òun níbi tóun wà ẹ wò báyìí ọ̀rọ̀ yẹn ti wá gba ibòmíì yọ àwọn ìyá ayé kan àwọn ìyá gbọ̀rọ̀dù kan ni wọ́n ti jáde síta wọ́n fi gbogbo taratara gbogbo ìṣẹ̀dá wọn náà fi jáde síta tí wọ́n fi ń ṣẹ́ ìpè ńláńlá fún Opitan ilẹ̀ Yorùbá o ẹ̀yin èèyàn máa bá mi ká lọ. Sídíjì Naija television ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń wò wá fún ìgbà àkọ́kọ́ ẹ má gbàgbé láti máa bá wa tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ like fídíò wa gbogbo ntẹ́yìn náà bá ní lọ́kàn ẹ máa fi sí comment kẹ́ẹ̀dẹ̀ máa share fídíò yìí kó máa lọ fàáfàá káàkiri ẹ ṣé púpọ̀ ẹ wo ẹ̀yin tèmi ọ̀rọ̀ yìí ti wá lágbára gidi gan báyìí tẹ bá rí àwọn ìyá ajé àwọn ìyá gbọ̀rọ̀dù tó ṣe pé ojoojúmọ́ náà fi ń jókòó tèṣù tó fi ń péṣù múlẹ̀ àwọn èpè ńláńlá tí wọ́n gbé Opitan ilẹ̀ Yorùbá ṣẹ́ bọ́ ṣe káfọ̀ṣẹ́ sílẹ̀ bẹ́ẹ̀ náà kó àwọn ìgbálẹ̀ tí wọ́n ti lọ ní Ògùn ní nǹkankan náà kó sílẹ̀ náà fi ń ṣẹ́ ìpè fún Opitan ilẹ̀ Yorùbá o ẹ wo ǹjẹ́ Opitan ilẹ̀ Yorùbá ò ti wá wọ gàù lórí ọ̀rọ̀ Gani Adams báyìí ẹ jẹ́ àjọ gbọ́ gbogbo nǹkan táwọn ìyá yẹn ti sọ. ìbá wọn tó nílé ayé o ìbá ni tó tẹ̀lú ìdó nítorí pé kí ni olórí burúkú ọmọ ilẹ̀ Yorùbá kan tó pe ẹ̀mí Rájí Abbas tó ń sọ ìtọ̀kítàn tí kì í ṣe ọmọ Ọ̀yọ́ state tó jẹ́ pé wọ́n wá gbé ìyá ẹ̀ ni wọ́n ní wọ́n wá gbé wọ́n wá tọ́ ní ìlú Ọ̀yọ́ state tó ń soríkodò tó ń sọ̀sọ́kúsọ nípa 15 Ààrẹ Ọ̀nà Kakanfò wa Gani Adams ohun tí òrì ló ń sọ ó kọ́kọ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ wọn Fúlàní láti rí pé nǹkan tí Ìgbòho kan tó ṣe meanwhile ọmọ Gani Adams ẹni tó ṣiṣẹ́ ní gàngàn tán lọ mórí olórí àwọn kidnapper nígbà yẹn nígbà tá a máa mú un wèrè Rájí Rasaki àtolúmọ Lájí Abbas kò sí tòsí ńgbà náà ó rí gbogbo wàhálà tí a ṣe ẹni tó dẹ̀ tún á mú arákùnrin ọ̀hún náà ó tún jọmọ ẹgbẹ́ wa ọmọ gangan náà ní OPC dẹni tó wá ń pìtàkìtàn tó sọ pé olúmọ eré owó ló lé wá eré òbò obìnrin ló lé wá ó dẹ̀ pòfo ó dẹ̀ dà wá ilẹ̀ amú Olúmọ kódà ló dùn mí fún Olúmọ bàbá tó bí lọ́mọ ó fi ṣe gateman ni ó dẹ̀ fi ṣe ọmọ ọ̀dọ̀ tó ń sọ 20,000 naira fún bàbá ẹ̀ lẹ́yìn náà ìyàwó ẹ̀wọ̀n bí kúre débi pé kó jókòó pẹ̀lú ẹ̀ nínú ilé ajá ló ń gbé síwájú mọ́tò ẹ̀ tó ń káàkiri ǹjẹ́ ọ̀gá wa ǹjẹ́ ó ṣerú ẹ̀ pẹ̀lẹ́ níbọ̀dì wa ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn ọmọ àlè àwọn tó nílé ayé á mú gbogbo wọn lọ ìwọ Rájí Abbas ìwọ Lájí Abbas ló ń jẹ́ ó ti ṣiṣẹ́ láti wákàtí ìlọ ẹni kì í dá kọ́ má tẹ Lájí Abbas ó ti ṣiṣẹ́ wàá má ṣiṣẹ́ ni àwọn tó nílé ayé ti padà lẹ́yìn ẹ o àwọn ìyá mi mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti padà lẹ́yìn ẹ ìyá dúdú ìyá pupa ìyá funfun èmi tí mo dẹ̀ wọ́n á ṣojú ojú àwọn ẹlẹ́yẹ náà nílùú Ọ̀dẹ́dá ó ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láàrin wa o nítorí pé kí ni ó ti kọlu ọmọ mi ó ti kọlu àbúrò mi ó ti kọlu transformer mi tí ń ṣe Gani Adams 15 Ààrẹ Ọ̀nà Kakanfò bó ṣe wá kọlu Gani láti wákàtí àwọn tó nílé ayé ẹni kì í dá kọ́ máa tẹ̀ ó máa tẹ́ kiri ni gbogbo ibi tó ti ń gbóhùn ẹ̀ tó hùn ẹ̀ ń dùn ọ̀ní gbóhùn ẹ̀ ń bẹ̀ mọ́ eku ò ní ké bí eku ẹyẹ ò ní ké bí ẹyẹ ìwọ gọ́gọ́ fúnra rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní tẹ́ ó máa tẹ́ kiri ni ó máa tọ̀ lé gbogbo ibi tó wá máa lọ ó máa lọ jí 5 naira 10 naira 1,000 gbogbo orílẹ̀-èdè ibi tí yóò bá wà ibẹ̀ ló máa jalè sí tó ó dàṣẹ àwa ẹni tó nílé ayé àti padà lẹ́yìn ẹ jẹ́ gbé fún ọmọ mi. tó
akọ́dá ayé ìbá yín lé ní o aṣẹ̀dá ìbá yín lé ní o ìbá ọkùnrin ìbá obìnrin ìbá ọmọdé ìbá àgbà Láàjì Abbas ó bá ti ṣe léyìí àwọn tó ṣeré léyìí lánàá wọn ò jẹ́ èèyàn mọ́ ìwọ ló ń yájú sí 15 Ààrẹ Ọ̀nà Kakanfò Láàjì Abbas tiẹ̀ tán lé ní o 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 ṣó o rántí ìgbà tí àwọn kan tán dìde ogun sí Gani Adams ṣó o rántí gbogbo wọn ti kú tán ntí òkú nù wọn ò jẹ́ èèyàn mọ́ látẹ̀lé lọ o tún jẹ́ èèyàn mọ́ o Láàjì Abbas látẹ̀lé lọ ò jẹ́ èèyàn mọ́ o Láàjì Abbas látẹ̀lé lọ ò jẹ́ èèyàn mọ́ o Láàjì Abbas látẹ̀lé lọ ò jẹ́ èèyàn mọ́ o èmi kì í ṣépè fún yàn kó má ṣe lọ bèrè eyín òkèlè mi wú eyín burúkú ni eyín tó fi ṣépè fún yàn títí ẹ kì í dá ni tí ẹ ò tún dá mọ́ látẹ̀lé lọ o bóbìnrin bá bímọ wọn á fi gbálẹ̀ gbẹ́jẹ̀ ni ayé ti fi gbálẹ̀ gbárí ayé ẹ̀ dànù ayé ti fi gbálẹ̀ gbárí ayé ẹ̀ dànù ayé ti fi gbálẹ̀ gbárí ayé ẹ̀ dànù o àdàbí tó bá jẹ́ pé níjọ́ wọn bí ẹ wọn ò fi kankan wẹ̀ níjọ́ wọn bí ẹ wọn ò fọṣẹ wẹ̀ mi ò ní ṣe mọ́ ẹ la ntí mo sọ lẹ́nu abẹ́lẹ́dẹ̀ ńlé ntí mo sọ lẹ́nu abẹ́lẹ́dẹ̀ ńlé o ntí mo sọ lẹ́nu abẹ́lẹ́dẹ̀ ńlé Láàjì Abbas ó ti bẹ̀rẹ̀ sí ṣìṣe ó ti bẹ̀rẹ̀ sí ṣìrìn ọ̀rẹ́ ò báráyé mu mọ́ láwùjọ ayé akọ̀hún ẹ láwùjọ ayé akọ̀hún ẹ láwùjọ ayé akọ̀hún ẹ láwùjọ ayé akọ̀hún ẹ ayé ò tún gbọ́ tiẹ̀ mọ́ o Láàjì Abbas ó ti bẹ̀rẹ̀ sí ṣìrìn tó o bá jáde gbogbo ẹ̀jẹ̀ ara ẹ tán omi àjẹ́ ara ẹ tán látẹ̀nu ọ̀rọ̀ ò tún dayọ̀ mọ́ o látẹ̀nu ọ̀rọ̀ ò tún dayọ̀ mọ́ o ò tún jẹ́yàn mọ́ Láàjì Abbas ò bá ti ṣe é ntọ́ṣe lánàá ò jẹ́yàn ìwọ náà ò tún jẹ́yàn mọ́ látẹ̀nu lọ ó bá ti rí ẹni rí fìyìn ẹni jù ẹ lọ ni ó máa sọ ẹnu ó tún jẹ́yàn mọ́ látẹ̀nu lọ Láàjì Abbas ọ̀rọ̀ ẹ ti dàrú má bínú má jà má jojo ọ̀rọ̀ ẹ ti dàrú látẹ̀ni lọ ó ti bẹ̀rẹ̀ sí ṣìṣe ilé oníyì wa tẹ́ ilé òǹgbà yìí wa tẹ́ láwùjọ wa tẹ́ ilé ẹ̀ wa tẹ́ adé ní àbùkù ọmọ ò tún gbọ́dọ̀ sí ẹlẹ́nu mọ́ ìyàwó ò tún gbọ́dọ̀ sí ẹlẹ́nu mọ́ Láàjì ìgbà tí ń ṣépè fún ẹ ọ̀rọ̀ ẹ ti dàrú ló jẹ́ ń ṣépè fún ẹ ọ̀rọ̀ ò tún dá mọ́ Láàjì ọ̀rọ̀ ò tún dá mọ́ látẹ̀ni lọ ọ̀rọ̀ ò tún dá mọ́ látẹ̀ni lọ.